irú eléyìí à ń rí tó ń ṣẹlẹ̀ ọmọ ọdún 5, ọmọ ọdún 3, ọmọ ọdún 9 tí wọ́n ń fipá bá lò. Irú ọmọ tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú, ó lè fa ọgbẹ́ ọkàn títí láéláé fọ́mọ yẹn, tó jẹ́ wípé ó máa jẹ́ kọ́mọ yẹn kó wá má lè sọ̀rọ̀ síta, tó jẹ́ pé èèyàn ò tiẹ̀ ní mọ ohun tó ń ṣe nínú, tó jẹ́ pé á máa bà á nínú jẹ́. So wọ́n pọ̀ lóríṣiríṣi àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ láwùjọ tó lè fà á kí ọmọbìnrin kó má hùwà tó dáa láwùjọ. Irú eléyìí à ń rí tó ń ṣẹlẹ̀ ọmọ ọdún 5, ọmọ ọdún 3, ọmọ ọdún 9 tí wọ́n ń fipá bá lò. Irú ọmọ tó bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn pẹ̀lú, ó lè fa ọgbẹ́ ọkàn títí láéláé fọ́mọ yẹn, tó jẹ́ wípé